kí wa pé a kú ojúmọ́ a kú ojúmọ́ a kú ojúmọ́ mọ́ níbikíbi tẹ́ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 náà la wà tá a tún ti mú ròyìn wá fún wa fún ti òwúrọ̀ ní ojú tẹ́ fún wa ojú náà ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa etí náà ò ní di orúkọ oníròyìn ni àyànfẹ́ Elédùmarè ṣáájú ẹ gbọ́ kókó inú àwọn ìròyìn náà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe òfin kónílé-ó-gbélé láti agogo 6 òwúrọ̀ títí di agogo 4 ìrọ̀lẹ́ látàrí ètò ìdìbò abẹ́lé èyí tí yóò gbéraṣọ léni ọjọ́ àbámẹ́ta. Baálé ilé kan rèé tó fi ọ̀bẹ dú ọmọ ẹ̀gbọ́n rẹ̀ lọ́rùn nítorí igi ìdáná tó wó nínú ilẹ̀ ẹbí wọn. Ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Èkó ti tẹ bàbá àgbà ẹni ọdún márùnlélọ́gọ́rin tó fẹ́ pa ọmọ rẹ̀ ṣe ètùtù ní ìpínlẹ̀ Èkó. Lórí ọ̀rọ̀ Yàyà Bello àti àjọ EFCC, kàyéfì rèé pẹ̀lú bí àwọn olólùfẹ́ Yàyà Bello ṣe ń ṣaàgùn tí wọ́n sì ń gbẹ́bọ lórí àjọ EFCC. Ọ̀pọ̀ ẹ̀mí ni ó ti ṣòfò báyìí pẹ̀lú bí ọkọ̀ tó gbé epo bẹntiró ṣe gbiná jẹ ní ìpínlẹ̀ Rivers ní òjijì. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe òfin kónílé-ó-gbélé láti agogo 6 òwúrọ̀ títí di agogo 4 ìrọ̀lẹ́ látàrí ètò ìdìbò abẹ́lé èyí tí yóò gbéraṣọ léni tí ń ṣe ọjọ́ 27 oṣù kẹrin ọdún tí a wà yìí. Wọ́n ṣe èyí di mímọ̀ nínú lójú òpó ayélujára Twitter tí àjọ elétò ìdìbò ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fi léde. Wọ́n ṣe ní àlàyé wípé ìkéde ọ̀hún òní ó ti bẹ̀rẹ̀ láti agogo 6 òwúrọ̀ títí di aago 4 ìrọ̀lẹ́ èyí tí yóò lè fi ààyè sílẹ̀ fún àwọn àjọ elétò ìdìbò ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣe iṣẹ́ wọn gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Ìdìbò èyí tó já sí wípé ìjọba ìbílẹ̀ àti àwọn kánsẹ́lọ̀ òní wọ́n fẹ́ dì nítorí wọn ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìjọba ìbílẹ̀ 27 tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tí ètò ìdìbò náà tí wọ́n ní yóò bẹ̀rẹ̀ ní dédé agogo 10 òwúrọ̀ títí di agogo 4 ìrọ̀lẹ́ ọjọ́ sátidé. Baálé ilé kan rèé tó fi ọ̀bẹ dú ọmọ ẹ̀gbọ́n rẹ̀ lọ́rùn nítorí ọ̀rọ̀ igi ìdáná ní ìpínlẹ̀ Ebonyi. Ó ní ìṣẹ̀lẹ̀ láabi yìí ti ṣẹlẹ̀ pẹ̀lú bí arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nkwada Vincent tó jẹ́ ẹni ọdún 42 tí ó sì ṣe bẹ́ẹ̀ tí ó fi ọ̀bẹ dú ọmọ ẹ̀gbọ́n rẹ̀ lọ́rùn èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ndiogbu èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nwada Chukwuka ní agbègbè Idiogbu ní Idieze ìjọba ìbílẹ̀ Izzi ní ìpínlẹ̀ Ebonyi. Arákùnrin tí wọ́n fi ọ̀bẹ dú lọ́rùn yìí ṣùgbọ́n tí ẹ̀mí rẹ̀ kò bọ́ tí orí kò yọ tó wà ní ilé ìwòsàn báyìí ní Sudan Missionary Hospital tó wà ní Iboko ní ìpínlẹ̀ Ebonyi. Ó ní ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ fún àwọn oníròyìn nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí ní ilé ìwòsàn Sudan Missionary Hospital tí ó wà tó ti ń gba ìtọ́jú lọ́wọ́. Ó ní ilẹ̀ mọ̀lẹ́bí èyí tí àwọn ní igi ní orí rẹ̀ ó ní àwọn wú igi náà tó sì já sí wípé bàbá òun ti sọ wípé igi ọ̀hún ó ní àwọn yóò lò tí àwọn yóò fi ṣe iṣu àwọn èyí táwọn gbìn sí inú oko. Ó ní kàyéfì àti ìyàlẹ́nu ló jẹ́ fún òun nígbà tí òun bá ẹ̀gbọ́n tó ń bá àbúrò bàbá òun ètí orúkọ rẹ̀ jẹ́ Vincent ọ̀hún ní orí ilẹ̀ náà tí ó sì ń gé àwọn igi tí àwọn fẹ́ lò ọ̀hún. Ó ní òun bi àbúrò bàbá òun léèrè wípé kí ló dé tí ẹ fi ń ṣe bẹ́ẹ̀ pé bàbá òun ti ṣe àlàyé tẹ́lẹ̀ pé àwọn yóò lo igi ọ̀hún láti fi ṣe iṣu àwọn ni. Ó ní pọ́nrán ó ní ó la ìgbájú tí ọ̀rọ̀ sì di nàǹtò. Ó ní bí ó ṣe mú àdá tí ó wà ní ọwọ́ rẹ̀ tí ó fi máa dú òun ní ọrùn. Ó ní òun fi igi ṣe ààbò fún ara òun tí òun sì fi rárá rí ààyè jàjàbọ́ kúrò ní abẹ́ àdá ọ̀hún níbi tó ti fi yún òun lọ́rùn gẹ́gẹ́ bí ìgbà tí
tí ènìyàn pa ẹran iléyá fún ìjọsìn. Ó ní kí wọ́n ṣáà máa bá òun dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá òun èyí tó kó òun yọ kúrò nínú ikú òjijì èyí tí àbúrò bàbá òun tó gbèrò láti fi pa òun. Ó wá sọ di mímọ̀ wípé àwọn mọ̀lẹ́bí àwọn ti dá sí ọ̀rọ̀ náà tí wọ́n sì ti fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró ìpínlẹ̀ Ebonyi létí, tí wọ́n sì ní lópin ìgbà tí àwọn bá ti rí lẹ́tà ọ̀hún láti ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí, níṣe ni àwọn yóò wá fi páńpẹ́ òfin gbé àbúrò bàbá òun Vincent èyí tó dúnkokò mẹ́ẹ̀mí òun tó ṣe wípé orí òun àti ẹlẹ́dàá òun ló kó òun yọ kúrò lọ́wọ́ ikú òjijì èyí tó fẹ́ fi pa òun. Ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Èkó ti tẹ bàbá àgbà ẹni ọdún 85 kan tó fẹ́ pa ọmọ rẹ̀ láti fi ṣe ètùtù ní ìpínlẹ̀ Èkó. Bàbá àgbà ọ̀hún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Yusuf Lawal Mose, wọ́n ní wọ́n fi ẹ̀sùn kàn wípé ó dí pàǹpá pẹ̀lú àwọn 10 mìíràn láti ṣe ikú pa ọmọ bíbí inú rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Musa ní ìpínlẹ̀ Èkó, pẹ̀lú àjọṣepọ̀ àwọn 10 ọ̀hún àtẹni tó tún jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n pe orúkọ tiẹ̀ ní Adémọ́lá Akínlọsọ́tà. Ó ní ọwọ́ ti ba gbogbo wọn báyìí tí wọ́n sì ti wà ní akóló àwọn ọlọ́pàá. Ìgbà tí wọ́n ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ní Yusuf Lawal Mose tó jẹ́ bàbá ọmọ yìí, ó ní níbi ọdún mélòó kan sẹ́yìn ni òun ṣe àṣemáṣe pẹ̀lú ìyá ọmọ náà ní ìpínlẹ̀ Ògùn tí àwọn ń gbé. Ó ní bí ọ̀rọ̀ náà sì ti di oyún báyìí, ó ní òun ò ní nǹkan míì tí òun ó ṣe ju kí òun gba oyún ọmọ òun. Ó ní ọmọ náà, ó ní ó wá dàgbà tó di ìpátá tó sì ya ìpáǹle fún gbogbo mọ̀lẹ́bí àti àdúgbò. Musa ọ̀hún tí ó fi ẹ̀sùn kàn wípé ó ń domi àlàáfíà inú mọ̀lẹ́bí rú, ó ní ó sọ wípé nígbà tí àṣírí tú sí lọ́wọ́ wípé òun ti kọ ìwé ogún àwọn tí òun kò sì fi orúkọ rẹ̀ sí ara àwọn tí yóò pín ogún náà, àtìgbà náà ni ó ti ń dẹdẹ ẹ̀mí òun tó ti fẹ́ pa òun. Ó ní ó sì gbéná wojú òun tó sọ wípé tí òun kò bá fi orúkọ òun sí ara àwọn tí yóò pín ogún, níṣe ni òun yóò gbẹ̀mí rẹ̀ ní òjijì. Ó ní èyí ló fà á tí òun fi bẹ àwọn ènìyàn 10 ọ̀hún tí òun fi bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ wípé ẹni yára ó ní ògún gbè ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, pé kí wọ́n tètè bá òun yanjú ọmọ òun, kí wọ́n kó orí rẹ̀, ọkàn rẹ̀ àti ìka ọwọ́ rẹ̀ wá fún òun kí òun fi ṣe ètùtù ọlà láti ní owó kún owó. Ó ní pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tí àwọn ènìyàn yìí gbé, ó ní ó já sí pàbó títí ọwọ́ ọlọ́pàá tí ó fi tẹ̀ wọ́n. Àwọn 10 ọ̀hún, ó ní wọ́n sọ wípé wọ́n ti ya ògbóǹtarìgì nínú àwọn tí wọ́n pa ènìyàn ṣòwò tí wọ́n sì ń ta páàtì ara ènìyàn láti fi rí owó jíjẹ mímu títà wọn. Adémọ́lá Akínlọsọ́tà tí wọ́n tún ní ọmọ wòlíì àgbà kan ni ní ìpínlẹ̀ Ògùn, òun náà wà lára àwọn tí wọ́n sọ wípé wọ́n jẹ́ agbódegbà àwọn agbénipa ọ̀hún tí wọ́n ń gbé ní ṣòwò ṣètùtù ọlà. Wàyí o, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti wá fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn 10 ọ̀hún ni wọ́n ti wà ní akóló àwọn báyìí tí àwọn yóò sì fi ojú wọn winá òfin lópin ìgbà tí àwọn bá ti rí ìdí ọ̀rọ̀ náà kúlẹ̀kúlẹ̀ rẹ̀. Lórí ọ̀rọ̀ Yàyà Bello àti àjọ EFCC, kàyéfì rèé pẹ̀lú bí àwọn olólùfẹ́ Yàyà Bello ọ̀hún tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kogi nígbà kan tẹ́lẹ̀ rí ṣe ṣaagùn tí wọ́n sì ń gbé ẹbọ àti ètùtù lórí àjọ EFCC. Ọ̀rọ̀ yìí ló dàbí eré orí ìtàgé lójú móhùnmáwòrán fọ́nrán fídíò kan èyí tí wọ́n fi síta níbi tí wọ́n ti gbé àkùkọ adìẹ, àgbò àti oríṣiríṣi oògùn dání tí wọ́n sì ń pa ọ̀fọ̀ kíkankíkan wípé kí wọ́n yọ̀ǹda Yàyà Bello. Ó ní gbogbo ipá àjọ EFCC nínú fídíò ọ̀hún tí wọ́n ti ń sọ òní yóò já sí pàbó. Ó ní kí omi odò River Niger àti River Benue kí wọ́n papọ̀ sàn pàdé ara wọn. Kò sí aburú kankan tí wọ́n yóò fi ṣe Yàyà Bello wípé olólùfẹ́ àwọn ni, alátìlẹyìn àwọn àti aláàánú àwọn sì ni pẹ̀lú. Wọ́n wá ń ságùn, bẹ́ẹ̀ ni wọ́n sì ń pa ọ̀fọ̀ lórí àjọ EFCC pé kí wọ́n jọ̀wọ́ Yàyà Bello sílẹ̀ torí pé bí ọmọdé bá jẹ̀kọ̀ wọ́n ní dáríjì ewé ni, àti àwọn ọ̀fọ̀ oríṣiríṣi míì tí wọ́n ń pa tó sì ń jẹ́ kàyéfì fún àwọn ènìyàn. Bẹ́ẹ̀ náà ni àwọn ará ìlú fi ojú ọ̀tọ̀ọ̀tọ̀ wo ìgbésẹ̀ tí wọ́n gbé yìí. Àwọn kan lù wọ́n lọ́gọ ẹnu fún ìfẹ́ tí wọ́n fi hàn sí Yàyà Bello nígbà tí àwọn mìíràn sì
ta àbùkù wọn wípé ọpọlọ wọn ni ó dọ́bà tí wọ́n sì ya òpònú ayérada pẹ̀lú bó ṣe já sí wípé ojú ó hàn táyé báyìí lórí ẹ̀sùn tí àjọ EFCC tí wọ́n fi kan Yàyà Bello fún ìkówójẹ tí àwọn kan sì tún wá ń ṣe wípé àwọn wà lẹ́yìn àwọn oníjìbìtì tí wọ́n da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà rú tí wọ́n ń kó owó wa jẹ ní ìjẹkújẹ wàyí o lórí ọ̀rọ̀ Yàyà Bello ọ̀hún èyí tí àjọ EFCC tí wọ́n wú ẹ̀sùn kan jáde látẹnu ẹni tó jẹ́ olórí àjọ náà Ọlá Olúkóyèdé tí ó sọ wípé Yàyà Bello tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kogi tẹ́lẹ̀ rí ó ní ó fi owó tó tó $720 ni ó fi san owó iléèwé ọmọ rẹ̀ tí wọ́n sì sọ wípé owó àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ Kogi ó ní ó ti yọ owó náà ṣùgbọ́n tí ẹni tó jẹ́ agbẹnusọ lórí ètò ìròyìn fún Yàyà Bello ọ̀hún èyún Oyare Michael tí ó ti fi ohùn léde wípé kì í ṣe owó ìjọba àti pé Yàyà Bello kò san owó iléèwé ọmọ rẹ̀ kankan lásìkò tí ó fi wà ní orí àlééfà ó ní irọ́ lásán ó ní àjọ EFCC ni wọ́n pa mọ́ gómìnà ìpínlẹ̀ Kogi tẹ́lẹ̀ rí ó ní kí wọ́n sì ṣe ìwádìí wọn fínífíní lórí ẹ̀sùn tí wọ́n fi kan Yàyà Bello ọ̀hún pé kò mọ́wọ́ bẹ́ẹ̀ ni kò mẹsẹ̀ kí àjọ EFCC kí wọ́n dẹ́kun àti máa ba orúkọ gómìnà ìpínlẹ̀ Kogi náà tẹ́lẹ̀ rí kí wọ́n dẹ́kun àti máa ba orúkọ rẹ̀ jẹ́. ọ̀pọ̀ ẹ̀mí ni ó ti ṣòfò báyìí pẹ̀lú bí ọkọ̀ tó gbé epo bẹntiró ṣe gbiná jẹ lójijì ní ìpínlẹ̀ Rivers ní agbègbè Idoma Petrochemical Company tó wà ní Akpojo sí ojú òpópónà ọ̀nà ní Port Harcourt ó ní ìṣẹ̀lẹ̀ láabi náà ti ṣẹlẹ̀ ní àná òde yìí tí ń ṣe ọjọ́ Ẹtì Friday tí ń ṣe ọjọ́ 26 oṣù kẹrin ọdún tí a wà yìí pẹ̀lú wọn ti sọ wípé lójijì ó ní tirẹ́là tó gbé epo bẹntiró náà tó dún gbàmù tí iná rẹ̀ sì ràn mọ́ àwọn ọkọ̀ tí wọ́n wà ní ojú pópó tó ṣe wípé wọ́n wà ní súnkẹrẹ pàkẹrẹ lásìkò náà tí iná sì bẹ̀rẹ̀ sí ní jó ranyanran tó fi já sí wípé wọn kò tí ì lè sọ iye ẹ̀mí èyí tí ó bá ìṣẹ̀lẹ̀ náà lọ pẹ̀lú bí ọkọ̀ tó gbé epo bẹntiró náà bó ṣe dún gbàmù tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí sì ti bá ìṣẹ̀lẹ̀ burúkú náà tó ti bá a kọ́wọ́ rìn a yóò máa mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wá bí ó bá ti ń tẹ̀ wá lọ́wọ́ ní ìrọ̀lẹ́ òní bàbá tó ti mú ìròyìn míì wá fún wa. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àkókò yìí ẹ tún pàdé wa láṣàlẹ̀ ní nígbà tá a tún máa padà mú ìròyìn míì wá fún wa kó tó dìgbà náà orúkọ tèmi kò yí padà àyànfẹ́ Elédùmarè wa náà ni a kò sinmi òpin ọ̀sẹ̀ o Olùmarè á fún wa ní ìsinmi ayọ̀.